nílé lóko lọ́dọ̀ ni o tẹlifíṣàn Àròyé o ó lé mi máa ń wòye òjò bí ewé mi o tẹlifíṣàn Àròyé o. Àwọn èèyàn kí kábíyèsí lọ́wọ́. Ẹni tí wọ́n tún pè báyìí nínú àwọn olóyè tí wọ́n bọ̀ fún mi bí yìí, àwọn IG Mukaila Oyèbámẹ́jì ṣe aṣọ́yè gbogbo ìlú Ọ̀rẹ́ kingdom ẹni kára ọ̀lẹ́. Bákan náà, mo tún kí IG Abdul Fatai Adébáyọ̀ Hasan Siewa balẹ̀ gbogbo Sìẹ́ Òré ẹni kára ọ̀lẹ́. Bákan náà, mo tún kí IG Usman Alabi Ọ̀pápọ̀dé balẹ̀ Ọlọ́run ṣògo gbogbo ìlú Ọ̀rẹ́ kingdom ẹni kára ọ̀lẹ́. Bákan náà ló wá kí ìyá wa tí wọ́n jẹ́ ìyá lóde gbogbo ìlú Òré olórí obìnrin gbogbo ìlú Òré ìyá wa High Chief Mrs. Alhaja Sherifat Òfowórọlá Òkèlẹ́yẹ ìyá lóde gbogbo ìlú Òré ẹni tọ́ra ọ̀lẹ́. Bákan náà wọ́n ní kí akúpe ájì Ìbíkúnlé Oyèbánjí ẹni afẹ́ èrò kingdom ájì Ìbíkúnlé Oyèbánjí àwọn dà bí àwọn dìbò bọ́ta. Ní báyìí ẹ jẹ́ kí n tún wá pé bàbá wa. Bákan náà wọ́n tún kí bàbá wa dìdọ́tọ̀ tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gba oyè dọ́kítọ̀ báyìí bàbá wa tí wọ́n jẹ́ chief imam dọ́kítọ̀ Taofeek Sanusi bàbá wa tí wọ́n jẹ́ chief imam gbogbo Èrò kingdom pátápátá ẹgbẹ́ mi tẹ̀gbí. Bákan náà wọ́n tún kí bàbá wa tí wọ́n jẹ́ chief imam gbogbo ìjọba Òré chief imam Adébára tẹ̀gbí. Adéwárá thank you sir. Adéwárá bàbá ojú òní tì í. Ìkórè àgbà ló máa kéyìn òrò bàbá. Padà sẹ́yìn ọkọ̀ ìpàdé ìjìnlẹ̀ wọlé tọ̀ ẹbí tẹ̀bí àkórí igi rédèrèdè
èjìrẹ́ wọlé ọláwọlé èjìrẹ́ wọlé ìdòwú wọlé kápẹ́mọ bí ẹ̀kún bí ẹ̀kọ́ bàbá bí méjìlé àmọ́ parúkọ ọmọ tó kù rẹ̀ ni á di bàábèjì àfihàn ọmọ tí ń gbàgbọ́lẹ̀ yá ògbólógbó ọmọ tí ń gbàdọ̀bálẹ̀ bàbá ẹ ṣá gbogbo ìlú èrò pátápátá bàbá ò ìwúlùwò ní jẹ̀bọ̀ kó jẹ gbá Ọbàtálá ò ní jẹ̀kí kó jẹ kára èèyàn oníjó rẹ̀ kó jẹ bẹ́ẹ̀ pọ̀ olókì ní tọ́kù ṣe gàdá olókì ní tọ́kù ṣe gèdè tọ́kù fẹ́rẹ̀ pẹja ní ikú ó dá mi lójú gbàgbà kedere pé pẹ̀lú ti mú ti gbogbo ara ẹ̀ á tóbi lọ á dẹrù ètùtù fẹ́ẹ́ ẹni lọ́lẹ̀ odò bàbá yìí gba ọdún kan ní wọn nífẹ̀ẹ́ lómi ìṣe lágbára Elédùmarè bàbá ẹ̀ ní fàìsàn lògbà ẹ̀yin lè lóye yín kò sẹ́ni tó lè gbà lọ́wọ́ ojú òní tì í ẹ ṣàkóso ìlú èrò kí n dọ̀mí yẹn thank you very much sir. Hajj please Abdulmusu Adékóyè èlò bàbá ọ̀pá gbogbo ìlú èrò pátápátá bàbá o àgbẹ̀wò tẹ̀lú ẹ̀ ní kánjú kú ẹ̀ ní dàgbà òsì torí làwọn òtí ìgbé kòròkòrò làwọn òtí ìlú àtẹ́símọ́ lájà ní àwọn àgbẹ̀dẹ ọ̀rẹ́ ó ṣàgbègbè fún Ọ̀rúnmìlà nígbà tí àwọn ọkùnrin wìnwìn tí wọ́n jẹ́ bàbá sùn lóru ẹ̀ ní kánjú kú bàbá ẹ̀ àmàlàsàbúrò ní kàn láíláí gbogbo tó ń dùn nínú ọ̀rọ̀ ní kò ní bí ìbàjẹ́ lọ́la bisimilayi rahman rahim iná àtẹ iná kàlẹ́kàlùzà fasalẹ̀ rọ̀bì kàwáníà iná sàníyà kàwáníà àwọn tv máa ní wọ́n kọ́ mi o àwọn ojú òní tì í bàbá lágbára Ọlọ́run iṣẹ́ yín kò ní bí ìbàjẹ́ lágbára ilé ìgbàlè. wọ́n wà bí wọ́n ní ìyá ọba ìpè nígbà tí bàbá ọba wà ló mo bá fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàkọ́lé tàyẹ́sí mo fẹ́ fi gbé ìyá mi dìde Chief Mrs. Florence Adébá am I correct? Adébárátá kí bàbá mi ń tẹ̀lé wà lọ́rùn kẹ́lẹ́ ní ọjọ́ mi sọ́nà ẹ ṣe bàbá ojú òní tì yẹn ní tọ́jú kú Adébùyọ ìyá ọba gbogbo ìlú Èrè kingdom ẹ bá mi fún ìyá mi láti. ojú òní tì yín máa ń mi àpàdà sábúrò mi pọ̀ yín láyéláyé may God bless you sir amma thank you very much. we are not to wait much of our time. gbogbo irú ètò báyìí a gbọdọ̀ ṣe irú ètò báyìí ká mọ́ fi àdúrà bẹ̀rẹ̀ ohun tó dára ẹ ń fún àdúrà lọ́rọ̀ náà bákan náà mo tún wá kí ẹ jẹ́ kí n pè ọ̀gbẹ́ni Prince Gbémi Fálétí ọ̀gbẹ́ni Prince Gbémi Fálétí ẹ bá mi fún Gbémi Fálétí ní àtẹ́wọ́gbẹ́ nílẹ̀ bí ọ̀wà lọ́dọ̀ ọmọ bàbá mi tí wọ́n dolóògbé nítòsí Adébáyọ̀ Fálétí ọmọ bàbá mi rèé Prince Gbémi Fálétí ẹ̀rí kan báyìí kọ́lọ́pàá tẹ́ bàbá sáfẹ́fẹ́ rere bàbá wa ni bàbá yẹn nínú àwọn òṣèré tẹ́ bá jókòó ti bàbá Adébáyọ̀ Fálétí ẹ̀rí fẹ́ kúrò lọ́dọ̀ ló ń gbà kọ̀ọ̀kan torí pé bá jókòó ti wọ́n láàárín ìṣẹ́jú méjì wà á rọ́gbọ́n lára wọn wà á rí nǹkan dùnú ọmọ bàbá nìyí Prince Gbémi Fálétí lágbára Ọlọ́run ẹ bá dàgbà ẹ ju bàbá yín lọ lágbára Elédùmarè ojú òní tì í ní ọjọ́ tó wọ́n ti lọ́jọ́ kọ̀wá táà ẹ jẹ́ kí n pe àwọn ìlú ti mùsùlùmí bàbá wa Dr. Muhammadu Taofeek Sanusi the chief imam gbogbo ìlú Èrò pátápátá takbir. mùsùlùmí ò pọ̀ bí takbir sallu ala nabiyil karim. من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم gbogbo wa tí Ọlọ́run ní kí a máa bẹ́ bí tí kádàrá kọ́ kalẹ̀
فانا بابا داتو من بابيلو لأجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنتي ياوية كيا تفري يوكان أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كوكمتا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أدوكفون الله الحمد لله أدوكفون الله الحمد لله كيا تنبه الحمد لله رب العالمين الحمد لله رب العالمين أشياء لكم كيا لكم فون سيد الوجود مصطفى ولي الله صلى الله عليه وسلم لي أكبر تجسي في àwọn ni ọlọ́run fi ìjòkó ìsọ̀rí bàbá kábíyèsí ọba jọ̀hẹ́ ọ̀nàní ọ̀yàtọ̀yẹ títúlóye olùfàyọ̀ ìṣẹ́fọ̀ ẹ̀yà ṣe kábíyèsí fún wọn. ẹ̀jẹ̀ àtúnṣe gbogbo méjì ẹ̀jẹ̀ àṣẹ gbogbo mẹ́ta bàbá kábíyèsí ọba tí ò jẹ́ kóró dàrú lánàá kò ní dàrú ní sásìkò tí yín náà. gbogbo tí ẹ fi lu àyè náà nínú owó àlàáfíà àti agbára tí ẹ fi ṣe ọlọ́dà bá wa dá àjọ fún yín. bàbá wa kábíyèsí ọlọ́run ti lòró ọlọ́dà kún kékeré lẹ́bi gbogbo yóò yẹ yìí ọlọ́dà jẹ́ fagbóńdó. bàbá bá sàmì dáadáa. bàbá gbogbo àwọn lọ́ba ọlọ́dà mọ́kèrè ọlọ́dà mọ́dọ̀tì ọlọ́dà mọ́yẹ̀yẹ àbáta náà hànà lọ́dọ̀ láti wá tọrọ fún yín gbogbo àwọn olóyè yìí ti jẹ́ olóyè kanṣu àtọrọ bẹ́ẹ̀ fún wọn náà kọ́ ọ̀kú sàánú àná bẹ́ẹ̀ náà ọ̀dà àkúrẹ́ wọn náà kú wájà ọ̀dà ìlú òru ọlọ́dà mọ́jọ dàrú ìlú òru ọlọ́dà mọ́jọ túká èdè ayédè ọlọ́dà mọ́jọ wọ́bẹ̀ àbáta náà hànà lọ́dọ̀ ọ̀dà àkúrẹ́ ọ̀dà wájà báwọn kábíyèsí ké tó ju máikrófóònù ọwọ́ mi nílẹ̀ ní máa ń sọ ní gbogbo ìgbà nípa tí máa ń gbé ìlú òru ní mo bá gbọ́dọ̀ bàbá wa olóró ti lè òru ọlọ́run sí mi bó bá ní ẹ̀kọ́ wọn ẹja sí àbáwọn akọ́lẹ̀ kan náà. Allahu Akbar. Bàbá wa wọ́n ń gbé kíkà ní kọ̀lọ̀kọ̀lọ̀ wọ́n sì ń pè ìkan ní ajá kọ̀lọ̀kọ̀lọ̀ àtẹ́já ni wọ́n jọ ń lu ẹran mọ́ra wọn lọ́rùn wọ́n wò pé èmi ò jẹ́ tọ́nà ní èmi ò jẹ́ ọwọ́ ajá wá bá ẹran táwọn yìí ní wọ́n ń jẹ lọ́wọ́ kọ̀lọ̀kọ̀lọ̀ ní ìjà mẹ́ta ń jà lánàá kò tí ìtànjá tó tó rẹ̀ lọ́wọ́ ajá ní fi eléyìí náà ní bá ń jọ ń jà sí lórí tó jábọ́ ní lẹ́nu yìí ní bọ́ ọjà gbogbo tó wà òkú ọba lè fà ẹran yìí lè ní ọmọ àbá fà á bí n bá ń bọ́ fà á ẹran ọmọ òní ó bọ́ lẹ̀ ọba kábíyèsí ní tó dún ọwọ́ yẹn ọlọ́ òní tó bọ́ lẹ̀ oye tó dún ọwọ́ yẹn ọlọ́ òní tó bọ́ lẹ̀ àwọn tó ń fún lágbára tó lè gbà ọlọ́ òní rán wọn sí ní àwọn tó ń fún lágbára tó lè ní ìtẹ́ ẹ̀jẹ̀ tó ọlọ́ òní rán wọn sí ní lásìkò yìí gbogbo wa tá a wá ń jẹ́ ọmọ òru ọlọ́run náà jẹ́ ká máa rí ṣe ọlọ́run náà jẹ́ ká máa rí ṣe ọlọ́run náà jẹ́ ká máa rí ṣe àbáta náà hàn lọ́dọ̀ ọlọ́run àfọ́nà wà á kó wá tà gbogbo àwọn tí wọ́n jẹ́ olóyè olóore kanṣu ọlọ́run náà máa dà áyọ ètò ayédè náà máa jẹ́ owó àwọn ẹ̀yìn ọmọ náà hàn lọ́dọ̀ ọlọ́run àfọ́nà wà á kó wá tà بحق اللهم لا سهل إلى من جعلت سهلا ولا صعب إلى من جعلت صعبا جعلت صعبا سهلا
Wọ́lọ́ba náà, wọ́lọ́ba tó ní gbogbo ìgbà, wọ́lọ́ba tó làkóso gbogbo nǹkan. وأنت ولي في الأرض Wọ́lọ́ba tó ní gbogbo ilẹ̀, kò sí àgbà tó bẹ̀rù wọ́lọ́ba náà ni. ولا ولي فينا غيرك. Wàá sí èèyàn kan tó jẹ́ olórí tó yá pé ó mọ̀ tó lórí ọ̀rọ̀ àti wọ́lọ́ba nìkan lẹ́nu. لو كانت نعشه بقدرتك Ọlọ́mọba ò, wọ́n náà lọ́ máa ṣe gbogbo tó bá wẹ̀ pẹ̀lú agbára rẹ̀. يا رب العالمين. Ọlọ́mọba máa jáde sí tẹ̀lé láyé ọlọ́mọba máa ṣe gbogbo nǹkan ní ọ̀hún fún wọn náà. Bàbá wa kábíyèsí èyí tí fi gbé ládé ìrìn àjò láàrin wa kò sí àjò kan tó kéré ní ayé bá a ti dúró síbi lónìí àti wá wa tọ́lọ̀ wò fi sọ yín lẹ́nu àti padà sí ilé wa náà ọ̀rọ̀ dáhùn náà fi sọ yín lóko. Wàhálà rọ̀ bíkà. رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. Takbir. Ẹ bá gbọ́dọ̀ tóbi. Ẹ bá mi yòókù àná bí bàbá. Ẹ ṣe bàbá ọlọ́run ní pọ̀ fún yín ní ṣáàlá òbí kúndúrátù láì tààlà. Tàkọ́lé tàyẹ́sí mo fi pé bàbá wa tí wọ́n jẹ́ pásítọ̀ àwọn ni pásítọ̀ Raphael Ògúnwálé pásítọ̀ Raphael Ògúnwálé ẹ bá mi fún wọn ní àtẹ́wọ́ tó nílẹ̀ bí ọwọ́ àròjò. Praise the Lord. Praise the Lord. Ètò kí a lọ. Ṣáájú àdúrà, ètò ká gbé ọlọ́run ga láti inú ọkàn wa àti láti inú ẹ̀mí wa wà. Ká mọ̀ wípé ayé. Ní ọjọ́ náà ní ìgbà náà tó ṣètò wa nínú ìyá wa àwọn òkúkú máa tẹ́ ẹ̀kọ́ fún wa ṣùgbọ́n lónìí ní ipá àti agbára tẹ̀lé ní ọlọ́run ẹ̀ ń jẹ́ kí a rí tó torí rẹ̀ dá wá sí torí rẹ̀ mú wá sínú ayé nínú ìdíkà àti ìkejì títí di wákàtí bàbá gbá ìyẹn wá òkú ní fọlọ́run ló sọ nítorí ó jẹ́ títorí rẹ̀ wá lónìí òun náà ló pé lábẹ́ orí ọ̀fẹ́ èyí tẹ́lẹ̀ fún bàbá wa lónìí ní ti òwò fún kábíyèsí èyí tá a sì sọ wípé kò sí ẹnikẹ́ni tí ẹ ń gbé dépò láìsí ìmọ̀tẹ́lẹ̀ yọ lọ́rùn nígbà ìmọ̀tẹ́lẹ̀ yọ lọ́rùn ní mímú iṣẹ́ lónìí òun ẹ̀gbọ́n pa wa nígbà ìṣètò náà títí di àsìkò yìí ní ìgbà yìí tí ìyìn àti ọgbà jẹ́ ti òkòlù forúkọ yìí àwọn bá sì lójú bẹ́ẹ̀ níwájú ẹ̀yọ́ ọlọ́run nígbà tí àwọn bàbá ńlá wa nínú bíbélì ẹ̀kọ́ wọn máa ń ṣe ọ̀rọ̀ rújú ẹgbẹ́ àwọn ìjòyè ti pé ẹni kéde ká ṣe èyí ọlọ́run náà yọ ọ̀rọ̀ náà nípa ìfẹ́ mímú ó ní ọmọ náà ẹbí kújẹ́ ká bẹ̀ sí kẹ́nìkan gbọ́ bá kan ìyá ni ẹ má sì bẹ́ẹ̀ ẹ jẹ́ kí ọmọ yìí dá
dàgbà ẹ má pa tó bá dàgbà tán yóò mọ ìyá tó bí bàbá o ẹni tí kì í ṣe ọmọ tẹ ó lè jẹ́ ká pa ẹ̀yin ọlọ́run ẹ̀yin ẹjọ́ ọ̀rọ̀ náà lọ́jọ́ náà ìfẹ́ ọlọ́run sì di mímọ́ àkọsílẹ̀ rẹ̀ wá ní ti bàbá wa tẹ gbẹdẹ́rẹ́ àdébà yìí àwọn ọgbọ́n. Agbọ́dọ̀ bàjẹ́ torí kò sí gómìnà tí àjò òmìnira ilé. Ẹ jẹ́ ká fi mọ̀ ṣọ̀kan gbẹ́kẹ̀lé. Ó yá kájọ gbèrò. Thank you very much. Ìlú òwe ìlú bàjẹ́ lásìkò kábíyèsí wa. Ó bàjẹ́ tí ìlísà lásìkò kábíyèsí wa. Ìdùnnú wa, olóríire wa, ẹni tá a ti retí ti pẹ́, ẹni tí ìlú ń fẹ́, ẹni tí ìlú ń wọ̀. His Royal Highness kábíyèsí ọba Joel Ọláníyì Ọ̀yátóyè títí lóye Olúfayọ̀ kejì olóòrè gbogbo ìlú òwe ti bẹ̀rẹ̀ ní kábíyèsí o. Kùmíkù làwọn ọlọ́sà bàbá òun lọ Ọ̀rúnmìlà dá nígbà táwọn ọ̀tá ọ̀gbà yìí ká wọ́n ní Ọ̀rúnmìlà wọ̀tá wájú rẹ̀ yìí wọ́n níwájú lọ ká fowó sí tí fi pani Ọ̀rúnmìlà wọ̀tá lẹ́yìn rẹ̀ yìí wọ́n lẹ́yìn ìlà kéèké foró tiẹ̀ sí tí fi jà Ọ̀rúnmìlà wọ̀tá lọ́tún àtòsí rẹ̀ yìí ó dára òmìnira àní tọ̀kútòsì lọ́wọ́ ìjà fún ṣọ̀gbọ́ kábíyèsí olóòrò gbogbo olóòrò ẹni bá pè rí níbi ìgbé rárá làrá kéwọlẹ̀ ìgbé rárá. Irú ẹ̀sìn wo ni mo sì gan ọba? Mi ò ní sọ fún mi, mi ò ní sọ. Lẹ́nu pé mo ka ẹsẹ̀ bíbélì, mo tún fi kùnà nílò, mo tún fi ti ìṣẹ̀ṣẹ̀ bọ̀. Bàbá ọba wa pè mí pé irú ẹ̀sìn wo ni mi ò ní sọ fún yín. Bàbá o, ẹ jẹ́ kí n wá kí ìyá mi dáadáa. Olórí Ọ̀yátóyè, olórí kábíyèsí, Israel Majesty, ọba Joel Oyèníyì Ọ̀yátóyè títí lóye Olúfayọ̀ kejì olóòrè gbogbo ìlú òwe. Ẹ̀wọ̀n àkọlé tá a bá fún ọba lágbọ́dọ̀ fún olórí náà. Ẹ ṣe kábíyèsí fọlọ́rì. Ìyá mi ẹ̀ ní fọ́ ìsọ̀lùgbà lágbára Elédùmarè ẹ̀ ní fìbànújẹ́ lórí ayé yín oríire ní yóò ní bí ìbàjẹ́. Àdúrà kan mo fẹ́ ṣe fún mi, àdúrà kan tí mo fẹ́ ṣe 200,000 ní gbàgbà. Àdúgbàbí ayé ó ṣe pépé ṣe pàtàkì. Àwọn ọmọ oníṣòkòtò tí ń rí yẹn kábíyèsí ò ní ojú wọn lágbára náà. Tẹ̀lifọ́n wà tí owó tí mo fẹ́ gbà. Tẹ̀lifọ́n olórí àdúgbò wọn tiẹ̀. Olùdókòwò ìmọ̀ ọ̀fẹ́ dùn ún. Bọ́ọ̀dù bẹ́ńsì kábíyèsí wà ra ọmọ kan tó wọ ṣòkòtò tí ń rí. Kò sáyé lágbára náà kábíyèsí ò ní ojú wọn. Ẹyin nìkan ló wá di ọ̀tún sí lójú kábíyèsí ojú òde tì. Ẹ jẹ́ kí n fi tọ̀wọ̀tọ̀wọ̀ tàkọ́lé kí n fi pe bàbá mi náà Jésù sá ojú òde tì bàbá ní kápẹ́ òwe kákí wọn dáadáa bàbá ní kákí wọn dáadáa you are welcome sir. Àìtí ìrí àgàgà wa tá à ń gbẹ́lu èkó yìí àìtí ìrí ojú kábíyèsí ewa tuntun tó ṣẹ̀ṣẹ̀ dorí àlééfà àìtí ìrí wọn àìtí ìmọ̀ wọn ọba wa nìyí kábíyèsí wa rèé olóró gbogbo ìlú òru wa láìta láì súnmọ́ bí láìlàsíláwà bàbá kì í ṣe pé wọ́n fi rí ojú ìlú òru kì í ṣe ìlú kékeré ní gbogbo ilẹ̀ Yorùbá ìlú ńlá ní ìlú òru ìlú òru agbákí ìlú òru ní àwọn onítíátà níyé kákọ́kì agbákí ìlú òru olóró ìlú òru Pasuma ni àwọn olórúkọ ìlú òru ni wọ́n ti wá kábíyèsí ìwà wa ní nọ́mbà 1 gbogbo ìlú òru rèé olórí ìwà ní gbogbo ìlú òru rèé bàbá ẹ̀ ní tọ́jú ẹ bá mi pàtẹ́wọ́ tó nílẹ̀ fún kábíyèsí bí mo ṣe sọ fún wa ìlú òru ìlú ńlá ni tí wọ́n bá ń ka gbogbo ilẹ̀ Yorùbá tí wọ́n bá ìdárúkọ ìlú òru irọ́ ni wọ́n pa kódà ìlú òru owó
gbọ́dọ̀ ká ilẹ̀ Yorùbá mẹ́ta ó pọ̀ jù ní kí wọ́n ka mẹ́ta tó tó dárúkọ ìlú Òró lágbára náà ìlú Òró ò ní tú ìlú náà ò ní dàrú lágbára náà gbogbo wa tá a jọmọ ìlú Òró gbogbo wa la máa dolówó gbogbo wa la máa dọlọ́lá gbogbo wa la máa dolókìkí gbogbo àwọn ọmọ ìlú Òró á ní kọjú kúrò ojú òní tiwa thank you very much and God bless you. yá ẹ dẹ́kun gẹ́gẹ́ bí mo sọ fún wa lẹ́ẹ̀kan láti mọ kábíyèsí wa olóró gbogbo ìlú Òró pé ọba wa tuntun rèé Òwúyè ń bọ̀ lọ́nà ní ìtì ìfẹ́ bẹ́ẹ̀ àbí ní ìfẹ́ ní kábíyèsí kábíyèsí mi ní sọ fún yín pé December 30 ní Òwúyè wa ní orí December 30 ìlú Òró á ní títì lágbára náà ojú òní tiwọn ẹ̀mí gbogbo wa ló máa ṣe àjọ péjú síbẹ̀ yìí àjọ máa péjú ṣe é lágbára náà yá ojú òní tiwọn. ní báyìí mo bá fẹ́ àìṣe mọ̀ bóyá rí èèyàn mẹ́ta mẹ́rin márùn-ún má ju márùn-ún lọ a ṣẹ̀ṣẹ̀ rí kábíyèsí olóòrò ni bóyá akọ̀dé ọ̀rọ̀ bíi méjì àbí mẹ́ta láti sọ ó jẹ́ ká lọ́wọ́ sókè tí a bá ní ọ̀rọ̀ bíi méjì bàbá lọ kọ́kọ́ lọ́wọ́ sókè ẹ̀sà ẹ bá bọ̀ mo tún lé ìyọ̀kọ́ lẹ́yìn yẹn lọ́sí ẹ̀mọ́ tí kábíyèsí ti ń pa níbi ọtí wà láì mo fi àlùkùrá mo fi fọ́ọ̀rù mi làbá àgbọ̀nù rẹ̀ ẹlẹ́sìn ọjọ́ mi fi búra wà láì kábíyèsí ìwà òní ìgbéraga kábíyèsí ní ìwà rẹ̀ lẹ̀ wọ́n jà mí lẹ́nu jọba àkọ́kọ́ pé bàbá fi fọ́ọ̀rù wọn wọ́n fi ń pè mí bàbá ẹ̀ẹ́dì kọ́jú kú lábẹ́ ọlọ́run bàbá ẹ̀ẹ́dì dàbí tó ṣe bínú mi ṣe ń dùn sí inú gbogbo aláyá máa dùn sí lábẹ́ ọlọ́run bàbá nọ́mbà wá abẹ́ sọ̀rọ̀. kábíyèsí ọlọ́run ẹ̀ka rẹ̀ orúkọ tèmi ní ọlọ́run nàbàlá kọ́ṣílò láti ìlú òkè ọ̀nà Òró mo fi àsìkò igi pé ẹkú oríire ẹkú ìjáwó borí ọlọ́run ẹ̀ka rẹ̀ mẹ́rin mo tara igi the new doctor the chief of Òró kingdoms bàbá ayé orí wà fún yín àti ọgbẹ́lẹ̀ wà fún yín nǹkan tí mo rí dájú pé gbogbo Kwara South ìkọ́sí Kwara State kò tí ì sí english chief of tó ti bá phd so àsìkò tí àkọọ́rọ̀ mo fà sí pé kí gbogbo ìlú ọ̀rọ̀ pé àkọọ́rọ̀ ti chief of wa tí wọ́n ti bá bọ̀ ọlọ́run ìlú bàbá ní ọ̀rọ̀ mi ọ̀rọ̀ ọ̀rọ̀ ìṣe iṣẹ́ tí ìlú ọ̀pọ̀ ọ̀rọ̀ tí wọ́n rí tí ẹ sì mọ̀ pé wọ́n wá ọ̀bà ṣùgbọ́n ọjọ́gẹ́ ní wọ́n bí lórí kò jù pé ìgbà tí ọlọ́ọ̀tọ̀ pé ẹ̀dẹ́bẹ̀ ẹ wá gbé ìmọ̀kan ìdè conservatory committee ọwọ́ káàkiri wọ́n ṣe tẹ́lẹ̀ ṣe wọ́n ti ṣe tán àtìgbà tí mo ti dé ni mo ti observe tó ṣẹlẹ̀ ni mo ti observe tó ṣẹlẹ̀ ní nígbà ìlú Òró is our second home both men and men kò yẹ kí gbígbà èmi àti márùn-ún tọ́kọ́lá rẹ̀ láti wá kí sọ̀rọ̀ nígbà tó ń dájú bóyá location ló fà á nígbàgbé ṣùgbọ́n nǹkan tí mo kọ̀ láti ní pé tàbá kéèkì lórúkọ ìlú mọ́kànlá tó wà ní gbàtẹ́bí ti dé tí mo ti ṣe sàṣìkì ìlú tó rò ó ló pọ̀ dáadáa àwọn tó kù náà ó lè káwà lójú iṣẹ́ kù bí ẹ ṣe lẹ̀ àwọn ẹ̀ma àwọn adé wọn sọ fún wa pé ẹni tó bá ti jẹ́ olórí ó gbọdọ̀ jáde tí ó gbọdọ̀ sójú ẹ̀wọ̀n bíi ìjọba rẹ̀ báyìí àwọn ìlú ọ̀tún Òró wọ́n ṣe kẹ́tẹ̀kẹ́tẹ̀ kẹ́tó dé bí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá ta ní bóyá h bóyá wò pé ìyá rẹ̀ ni kò sí kẹ́tẹ́lẹ́ sí ọ̀tún Òró tó fi lè nífẹ̀ẹ́ yín bẹ́ẹ̀ ju ẹ̀jẹ̀ ara yín sára wọn ó bá ń ṣe wọn ò fẹ́ wá àwọn náà ètè kọ́kọ́ pé àwọn ò fẹ́ ìjọba ti gbé wọ́n ṣe ń gbé jà wáyé
ẹ̀jẹ̀ ká lọ bá àfẹ́ àwọn náà àfẹ́ ni wọn àgbọ̀dọ̀ bá wọn lọ nínú mọ́kànlá ẹ̀kọ́ ló fún wọn lọ́lẹ̀ wọ́n ti fún wa tipẹ́ nọ́tì ìgbà ẹ̀rọ àgbẹ̀wò àlóòtì ẹ̀ yóò wù mí. Ọtí mo tó lè wá láti wà lórí. So yóò dé àwọn òmí bàbá tọ́lọ̀ bá ti sọ gbogbo àpàdà sílé àwọn àgbàlagbà ní ibi tán ní ibi náà má bẹ̀rẹ̀ ló máa ń gbé ọ̀tún òun gbọdọ̀ mọ dẹ́rẹ́bà ní kẹ́kọ̀ọ́ débẹ̀ ẹ̀rì láti èrè lúlòrò ẹ̀wá ní kọjá lọ àfihàn òru àwa ní ọ̀tún òru. Bàbá tẹ bá lérò bẹ́ẹ̀ ní ìrìn bẹ́ẹ̀ àwọn òkè ẹ̀sẹ̀ ọmọ ẹjọ́ ọmọ bínú sí ìbàdà àmàlẹ́ká ibi náà ní ìlú fún ọmọ ọ̀rọ̀ ẹwà tó ń bẹ̀ àfọ̀fẹ́ ẹwà sọ̀rọ̀ káwá ní ẹ̀rọ ìgbà àkọ́nà fi jẹ́ ojú ọdún yẹn. Ọlọ́wọ́ sọ ibi tí ọ̀rọ̀ ti wá kábíyèsí ọlọ́run sọ ọ̀rọ̀ sílẹ̀. There you need to make suspicions tó gbogbo tó pa ọlọ́run. Bàbá ti délé ẹ̀jẹ̀ ká draw map. College of National Law, you must pay a feast there. Ẹ̀dẹ̀ ní sẹ́sẹ̀ náà bá. Tuntun yà wá ní pé ìlú tí ìlú kan bẹ́ẹ̀ bá wà, ó ní a percent ọmọ ìlú tó gbọdọ̀ wá bẹ̀rẹ̀ tó máa ṣiṣẹ́. Let's go there now. Ọmọ òlóbí èlò ló wà ní College of National Law tó ṣiṣẹ́ bẹ̀. Bàbá tó wá tá a ní wọ́n foríjì wọn, ó bí tó lè ṣe bẹ́ẹ̀. Fún bàtà yìí ti dé bàbá ẹ̀fọ́ wa rẹ̀ jù sí. Òró ti náà sùn. Òró náà pé wò pé lọ́dún orí náà sùn. Agbọ́dọ̀ físítì rẹ̀. Ara táwọn mọ̀ pé alọ́ba tó mọ̀ kàn tí ó máa gbòòrò sí i. Màtánítì òwò ìlú ọ̀tọ̀ àwọn àti ìfẹ̀jẹ̀ sí. Ẹgbọ́dọ̀ débẹ̀ bàbá ọlọ́run ní fi àwọn àti ẹ̀yà ọlọ́run ó jẹ́ bẹ́ẹ̀ láàrin ìtìjọ́jú ọba tẹ́ ẹ̀bá ní kọ́tàntì wọn àwọn olóyè ọ̀kan dáṣúná tọ́súná wa àjọṣẹ́tò ẹ̀rí wo bí ẹyọ̀kan ẹ̀wọ́n náà tẹ́ fi pèrè ayé tẹ́ fi bá wọn sọ̀rọ̀ oníkàlùkù ló ní èyí tiẹ̀ ọlọ́run ní pé wa èyí tó ti pé wa ọlọ́run dá padà. Then the issue of ODU regional children orí di restructuring tó lágbára pọ̀ pátápátá ẹ̀rọ agbára ní kákọ́dé sọ̀rọ̀ ká restructuring òró ní èmi ti rí ODU bẹ́ẹ̀ tó láàrin jáde àwọn kálíwẹ̀ kùn tó wà nínú ọkọ̀ bẹ́ẹ̀ ẹ̀yìn náà ti mọ̀ ọ́ bó ṣe pé wọ́n ní kí n wá mo wá tí ò mọ nǹkan tí wọ́n ní ajá sí lórí ṣe àdìgbìyà from ìkédélẹ̀ ló di we have a wiki body ìjẹ́wọ́ ìsìnkú máa ṣe ó ní ìwé ìsìnkú nínú òru mo wá sọ fún wọn bẹ́ẹ̀ mo sọ lójú tó àtàwọn ọmọdé ọ̀pá náà rẹ̀ mo ní ó di ìwé ẹ̀kọ́ wí ọ̀tọ̀ ṣe wọ́n ní wá mo ní wọ́n fàṣẹ sọ fún yín pé police patrol fan lọ fún wa kó tó di pé aṣáájú àjọyà fún wa ibo ló wà àwọn òbí ara rẹ̀ wọ́n ti gbé lọ́dọ́ rẹ̀. Ọba nígbà tí mo rí pé sọ́wọ́ mo sọ́wọ́ pa lè mi ṣé mo ṣe lọ́fíìsì yẹn tẹ́lọ̀ pé mo mọ̀ bẹ́ẹ̀ ara iṣẹ́ yìí lè yàn èmi ní tọ́wọ́ wa lọ àmẹ́ta pé wọ́n gbé lọ ó pè wá àti mi rí ọ́tà èmi 2 weeks mo bì lọ́wọ́ àwọn ọmọ 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 kò yẹ kó rí rẹ̀ ẹ jọ bàbá ọ́fíìsì àmì àwọn tó kù kọ́ bá wa rí sí bàbá ní pàtó fún àméjì lóru ó ti pọ̀ jù pásítọ̀ yóò bá wà ní fún wa ọ̀ nígbè lọ ẹjọ́ wọ́n ṣe bá wa dá padà wọ́n ṣe bá wa padà kábíyèsí nítorí fèrè rí kalẹ̀ òkè ọ̀rọ̀ àrùn mú kí wá èmi ò sí lára sọ̀kúta ṣùgbọ́n lọ́jọ́ ẹ̀ ti bọ̀ pa ájọ́ lọ́rẹ́ ájọ́ láti ọ̀rẹ́ torí olóṣèlú rẹ̀. Likewise others your council in your community in other communities that they are not with you when you are looking for these issues. But you have been there, ọ̀gá kábíyèsí àfẹlájà ẹ̀ láfojú kúrò bẹ́ẹ̀ o ẹ̀ láfojú kúrò bẹ́ẹ̀ o ẹ̀ láfojú kúrò bẹ́ẹ̀ o.
mo ṣe dandan òkè ọ̀rọ̀ ló ti wá tí bá wọ nígbà lórí nígbà tí mo ti débi òkè ọ̀rọ̀ tó wà ní ẹ̀yìn bàbá sóyè mo lè sọ pé ó yára mẹ́fà mo lè sọ pé ọdún ẹ̀ lọ olóyè láàrin ìyàwó àwọn alọ́jà mi ẹ̀dá kò máa ń ṣe kíríkà lọ sí kíríkà àti ṣe ẹ̀kọ́jà àti láti bọ́ sẹ́yìn nǹkan láti bọ́ sẹ́yìn ọ̀dẹ́ ká mójú lóko kálẹ̀ ní àfọ́tò fún wa kábíyèsí ọlọ́jọ́ nípa. orí adé àgbẹ̀ yìí ọba ń kí Adétọ́lá ni ó kọ mi ọmọdé Awómọlé ní ìlú ìlú òyìnbó tiwa. Kábíyèsí ọba Joel Lani fún bí ọdún around 2021 I remember I wrote an article and it went viral. So the article was about how to improve on our human capital development and the library. So mo wọ́n ti pé mo kọ́ lórí library tàbí nínú ìlú dúró àti àwọn library kọ̀ọ̀kan tàbí ní àwọn agbègbè wa pé wọ́n ti bàjẹ́ wọn ò rí ìtọ́jú. Kábíyèsí náà pè mí láti Canada lọ́wọ́ wọ́n pè mí wọ́n ju ìyára wọn fún mi a lè sọ̀rọ̀ pé lùkọ́ báyìí wọ́n àwọn náà láti ṣe inú ìjọba dùn pé ọba ti dé orí àlefa bàbá wọn. Mo lè gbàládùn Kábíyèsí ọgbọ́n ìmọ̀ àti òye láti ṣe ìjọba Ọlọ́run yóò fún mi. Bàbá wa lórí ti ọ̀dọ́ sí kọ́mọ́ fààyè lẹ̀ fáwọn kan kọ́ wá mí sí ìdàgbà. Bẹ́ẹ̀ mo sọ fún wọn bí àwọn mẹ́jọ lọ́dún ìlú tèmi ti wá àjọ ọba bẹ̀. Ìgbà tó ti já mọ́ ọ lọ́wọ́ àgbègbè àlọ́ wọn gbọ́dọ̀ láwọn tí ò lọ pẹ̀lú wọn gẹ́gẹ́ bí ọ̀gá láìpẹ́ sanwó lóye wọn oníkàlùkù ló big test nígbà tó ń wá àti ti dé pé ó ti dé tó dé yìí he should forget he should close his eyes pé wọ́n gbọ́dọ̀ díjú wọn kọ́ mọ̀ rí pé o ṣe tèmi gbà yẹn wọ́n á débẹ̀ tán sí wọn súnmọ́ mi bá ti ń ṣe yẹn ìgbó wọn ní fọ́. As major discussion tí àmì ní òun náà ní ọ̀tún tó bá jẹ́ pé 2% lẹ́ni láti bá Kábíyèsí ṣe wọ́n bá wọn ṣe àwọn tó sínú sí nínú support ẹ̀kọ́ bá wọn jà ṣùgbọ́n tó bá gbé nǹkan tí ó máa affect wọn wá akọni nípa ẹ̀jẹ̀ ká dúró bí ọ̀hún should stand as a man nínú Oníkòyí lèmi ti jáde I fear nothing tó bá gbé nǹkan tẹ̀mọ́ kó máa affect the majority of the land but then you have to stand your ground that the king you have to stand it but if it's still something like that requires sitting down and if it will threaten your throne then you have to fight it together so ẹ jẹ́ kó kó gbogbo ìlú mọ́ra wọ́n get data I get data I get ẹ máa fi mọ ọmọ olúwa ó wà nígbà ó wà nígbà ó wà nígbà kí ni a lè ṣe kí ni wọ́n lè benefit from that because a lè ṣe fún ìlú náà láti Chief Mrs. Kofuwola Sherifu Atukile, the Iyalode of Orokino. My message is very simple. To all the indigenous of Oro Kingdom, there's nothing we can do. Wherever God says yes, nobody can say no. So whatever we have in our mind against the monarch, nothing can work out of it. We just come together as a one team and work together to make the progress for the Oro Kingdom. Ìmọ̀ràn mi fún Kábíyèsí ni wípé ṣe mọ̀ pé ìgbà tí a bá ń try láti struggle for position kò kí ń ṣe gbogbo èèyàn ló máa jẹ́ pé ó máa fẹ́ kẹ́niyàn kó máa bí oníkálùkù ló ní candidate tí but ìsìn tọ́lọ́ndẹ̀ ti ṣe tó jẹ́ pé àwọn ní everybody along and carry everybody along to wherever is going to do. That's my message. It's one love. Be your own favourites. So whatever it may be now. Ọba l'Àròyé tẹlifíṣàn jẹ́ nítorí wípé tọrọ kékeré tó kìí ṣẹgbẹ́ kọ́bọ̀ láàrin gbogbo wọn. Àròyé tẹlifíṣàn Akàyìndé gbẹ̀gbọ́n ó ti dé ó ní ẹ máa wò nígbà gbogbo.